Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV Muswobi. Akudede àsìkò yìí gbogbo etí tí ń gbọ́ mi ilé lóko ní àjò ọ̀dọ̀ dùbí. Orúkọ mi ni amòye ọ̀jọ̀gbọ́n Ìbítáyọ̀ Joshua. Akí ọ̀dọ́ aníhìn ọ̀nàrẹ́bù lẹ́kùtì àtàwọn tó ń bẹ nílé agbègbè pẹ̀lú mi nìyí. Ní program tí mo ṣe kọjá lọ, mo sọ lórí scarcity of cash in Nigeria. But ní ètò tí mo máa ń lò ní mo fẹ́ sọ lórí cashless policy in Nigeria. Tí a bá ń sọ nípa cashless policy, èyí túmọ̀ sí pé owó tí a ná tí a kò gbérùn, tó jẹ́ pé anywhere tí a bá dé níwọ̀nba tí a bá ti ní ta lè ṣe transfer náà fàní láti ṣe transfer àbí ká lo mastercard láti yẹ dá ohun tí a bẹ́ fẹ́ràn ká lè fi mastercard ìsábà sí debit card yìí ká fi san owó. Òun ni cashless policy. Àmọ́ tí a bá wò dáadáa, tí gọ́ọ̀mẹ̀ntì bá fẹ́ ṣe fún wa dáadáa nípa pé a fi máa lo cashless policy in this country, ó ní àwọn iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì á níṣẹ́ láti ṣe takuntakun. Kí ni irú àwọn iṣẹ́ o? Number one, gọ́ọ̀mẹ̀ntì wọ́n láti jẹ́ pé àwọn gbogbo fúnra wọn, àwọn gbogbo ló máa handle internet. Nítorí pé internet kò gbọdọ̀ máa fail lọ kó máa fail bọ̀. Àwọn ló gbọdọ̀ handle internet tí ìṣe pé ọmọ bọ́ sí ọwọ́ àwọn aládàágbé pé ìgbà tó wù wọ́n ló lè ṣọ́gbà, ìgbà tó wù wọ́n lè ṣe tí ó wọ́n, kò ní sí ẹni ibẹ̀. Then secondly, àwọn kan tí gọ́ọ̀mẹ̀ntì ní láti ṣe fún wọn láti rí pé NEPA ó dúró déédéé, tẹ́ pé fún àwọn gbọ̀ngàn ló máa handle light, tó máa handle electricity, tẹ́ pé fún àwọn gbọ̀ngàn ló máa wà ní ìtajà tí ìṣèjọba bí anytime ní NEPA kọ́ lè dúró ní ọlọ́ without informing. Irú yẹn náà láàbò tí gbọ́dọ̀ tí gbọ́dọ̀ ṣẹlẹ̀ lórí nìyẹn. Then tọ́lì gọ́ọ̀mẹ̀ntì gbogbo fún àwọn wọ́n láti rí pé wọ́n fún àwọn ará ìlú ní good orientation lórí cashless policy. Wọ́n láti fún ará ìlú ní orientation lélẹ́ ní orí. Then tọ́lì fourthly ohun tí ìjọba tún nìdí ni pé wọ́n láti rí pé àwọn ará ìlú wọ́n lo bank account. Gbogbo kò ní sí ẹni tí kò ní dí bank account, nítorí pé without bank account cashless policy kò lè work out. Without this kò lè work ẹ̀rá àtọ̀làtọ̀. So lára àwọn nǹkan tí gómìnà gbọ́dọ̀ mójútó ní eléyìí, tí wọ́n bá ti ṣe eléyìí, òun ló máa jẹ́ kí cashless ẹ̀ kó work out bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Then ìjọba gbọ́ fún ààrẹ wọ́n láti rí pé nínú ìrìn àjò yẹn wọ́n láti rí pé sanction ó wà lórí àwọn tí wọ́n ṣe fraud. Wọ́n láti rí pé sanction gbọ́dọ̀ wà ní orí wọn, bí pé ẹni tó bá ti cut lórí pé àṣẹ fraud yìí wọ́n máa dì lórí ẹ̀ pé ògbọ́nà pé tí wọ́n máa fi àwọn kan ṣe scapegoat lórí ìrìn àjò yẹn, àwọn tó kù wọ́n á súrakì. Nítorí pé lórílẹ̀-èdè yìí ní òótọ́ bẹ́ẹ̀ni níbi tí àwọn kan ti lo fake app, pé wọ́n rà kan lọ́wọ́ ẹ̀, wọ́n dẹ̀ aláti ẹ kò níwọ̀n nínú bank account ẹ, ẹ̀rí pé iṣẹ́ ń bẹ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì láti ṣe lórí tí wọ́n bá fẹ́ aláwọ̀ láti máa lo cashless policy ní orílẹ̀-èdè yìí. And then tí ẹ bẹ́rẹ̀ tí wọ́n dáadáa, àwọn ènìyàn wọ́n ń gbé fúnra wọn tí tẹ bá débi wọ́n pé
ṣé o mọ̀ pé kò sówó ni cashless ni ìjọba fẹ́ kọ́ra lọ sí i ẹ má jẹ́ kí n parọ́ fún wa tí a bá sọ gba cashless ó ní tí cashless policy bá wà ní orílẹ̀-èdè kan citizen yẹn ó ní ẹ̀tọ́ ó lẹ́sẹ̀ sí owó ẹ̀ ní at any time òru ni ọ̀sán ni àárọ̀ ni ẹnikẹ́ni yẹn tó ní owó lọ́wọ́ ó máa ní ẹ̀sẹ̀ sí owó ẹ̀ láti lò ní at any fucking time but ní ìgbà tó pé o ní ẹ̀tọ́ sí owó ẹ̀ ó ti fún ọ̀yẹ́ pé scarcity of cash nìyẹn ìyẹn kì í ṣe cashless ìkó tó ń fèsì lórílẹ̀-èdè yìí kì í ṣe cashless náà fèsì lórílẹ̀-èdè lọ́lọ́ báyìí bá jẹ́ pa fún wa agbègbè àgbè fún àwọn ni agbẹ́tayé fáìn náà ni agbègbè fáìn náà ni ó yàtọ̀ sí ara wọn kì í ṣe cashless là ń fèsì ní Nàìjíríà this time around bí kò ṣe pé scarcity of cash là ń fèsì àárí owó ná gbẹ́mẹ̀tọ̀ inú nàìjíríà yìí àárí owó ná àárí owó lò àní access sí owó wa ìlàágùn wa àní access sí bẹ́ẹ̀ sì nìkan nìyí lóòótọ́ kìí ṣe ẹjọ́ ìjọba bẹ́ẹ̀ sì kìí ṣe ẹjọ́ àwọn ará ìlú bí kò ṣe wípé ó yẹ kí a fi ètò sí nítorí ọ̀tọ̀ ní ètò ọlọ́run ọ̀tọ̀ ní ètò ènìyàn ó yẹ kí ó ní àwọn ètò tó jẹ́ pé ìjọba gbọ́dọ̀ máa follow up lórílẹ̀-èdè yìí láti pé àwọn ọ̀rọ̀ tó bá ń ṣe kò ní máa ní ará ìlú ní ara. Ó dàbí program tó ṣe last time tí mo fẹ́rẹ̀ pé ìwé tó kí ìjọba kó gbé síwájú òun ló gbé sẹ́yìn ìwé tó gbé sẹ́yìn òun ló gbé síwájú bíbẹ̀ kọ́ ni gbogbo wàhálà lórí cashless yìí kò ní fún wa ní problem bẹ́ẹ̀ sílẹ̀ ní kì í ṣe cashless ló fún apẹ́lẹ̀ wọn bí kò ṣe pé scarcity of cash kò àárí owó náà òun fún ní problem then afẹ́ kí ìjọba kọ́ fi ojú àánú kó túbọ̀ fi bá fi wo ará ìlú kí wọ́n kó owó síta ẹ jẹ́ kó kó owó síta then ẹ jẹ́ kó mọ́nítọ̀ owó tó kó síta kì í ṣe pé kó kó síta pé àwọn tó jẹ́ pé gbọ̀rọ̀ kiri ni wọ́n ti jẹ́ ṣẹ́kù àwọn ló tún máa tún lè ìfẹ̀sì láti fi kówó èrè mọ́ra nítorí pé wọ́n rí ìṣìjú lọ ẹ̀kọ́ sì tẹ́ jẹ́ kí àwọn mẹ̀kúnnù ẹ jẹ́ kí wọ́n rí owó ná ẹ mọ́nítọ̀ owó tí ẹra tún kó síta fún wa ẹ mọ́nítọ̀ ṣé àwọn ará bíi ṣé wọ́n rí owó ná bẹ́ẹ̀ ni ṣé wọ́n rí owó ná ó ṣe pàtàkì ó ṣe kókó fún wa nítorí pé ìrọ̀rùn igi òun náà ni ìrọ̀rùn ẹyẹ lè gbọ́dọ̀ náà lórí ẹran àtàbí lórí ẹyẹ àwọn ènìyàn lè gbọ́dọ̀ náà ní orí rẹ̀ so ẹ gbọ́dọ̀ fún ojú àánú ẹ̀ẹ́fẹ́ fi wo àwọn mẹ̀kúnnù ní orílẹ̀-èdè yìí tọ́ bí ètò àdàgbà ètò ní bí ó máa ṣe fi ìgbéró sí ní eléyìí ẹ má gbàgbé iṣẹ́ mi ni pé kí a tú ìrìn àjò ẹ̀dá báwo ni ló fẹ́ ṣe rìn báwo la fẹ́ tú bí kò ṣe pé gbẹ́tọ̀ ọba tiwa náà ni a máa ń lò ibi nítorí pé bọ́ọ̀sì tó bí asáré ló fẹ́ indicate ìrìn àjò àárọ̀ wa bí wa ló máa indicate ìrìn àjò ọ̀sán yìí ẹ̀ tó bí asáré ló fẹ́ indicate ìrìn àjò ọjọ́ alẹ́ mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí náà ni a máa gbé ẹ̀rọ ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti tó ṣẹlẹ̀ lọ́lọ́ àti tó máa ṣẹlẹ̀ ní fíṣọ́ọ̀lù tiẹ̀ náà mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni máa gbé ilé ẹ̀rù fún àwọn ènìyàn èyí láti pè mí sórí nọ́mbà mi lẹ́yìn wò lórí fọ́nrán tí ẹ̀fẹ́ fún mi nọ́mbà mi ló ń lọ tó ń bọ̀ ní abẹ́ fọ́nrán tí ẹ fi ń wò mí yìí èyí láti pè mí sí òun náà ní wọ́n sọ̀rọ̀ bàmí àbí kẹ̀kẹ́ àìní lórí ní on WhatsApp máa dá ilé ìgbótó àti bí ó ti yẹ bákan náà kí tó máa lọ Perfect Home Industry àwọn dì lórí properties kábẹ́yàn ra lẹ̀ kábẹ́yàn kọ́lé kí abọ́ mọ́nítọ̀ ilé àwọn ṣe kí ni ìkéèrí ni àwọn wà tí ẹ bá fẹ́ rí wọn ẹ̀yẹ́ ti pè sórí aago ni malik mọ́ ọ́fíìsì line wọn fún yín bákan náà the extensional Joseph Adult àwọn dì lórí ilé ìwé ẹ̀kọ́ àgbà bákan náà wọ́n tún ní exam class
fún àwọn tó bá fi ṣe GCE WAEC àti NECO bí ó ṣe jẹ́ nìyẹn bí àdàgbà ètò ní bí ó ṣe lọ ní eléyìí tí ó bá tún bí ní ọ̀sẹ̀ tó bọ̀ wọ́n á tún máa mú àkọọ̀rọ̀ èmi tí a tún jẹ àǹfààní orí ẹ̀ á tún máa mú wá fún wa bẹ́ẹ̀ kí tó máa lọ mo fàṣìkò dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ mi orúkọ mi kò tí ì yí padà èmi ò sì ní olólùfẹ́ yín amòye ọ̀jọ̀gbọ́n Ìbítá Joshua ó dìgbà kan náà ire o. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.